Otasansan rédíò and TV. Òṣèré orí ìtàgé, òṣèré sinimá màmá wa Peju Ogunmola, mo kí màmá o pé wọ́n kú àtẹ̀mọ́ra, ọba Èdùmàrè yóò bá ní rọ̀ yín ní ojú, ọba Èdùmàrè yóò bá ní rọ̀ yín lójú o, torí pé wọ́n sọ pé ìbànújẹ́ ńlá ni kí abiyamọ kó máa fojú sunkún ọmọ. Màmá wa Peju Ogunmola, wọ́n pàdánù ọmọ wọn ọkùnrin kan eléyìí tó jẹ́ pé ó gbẹ̀mí ní òkè òkun lásìkò tí ó lọ wẹ̀ nílé ìwẹ̀, ó wá ṣubú nílé ìwẹ̀ látàrí pé òun nìkan ló ń gbénú ilé yẹn, kò sí ẹni tó lè rescue rẹ̀ láti gbé lọ sí ilé ìwòsàn tó fi di wípé ọmọ yẹn dákẹ́. Ó lágbára o. A fi àsìkò yìí láti iléeṣẹ́ Otasansan TV a fi ń kí màmá òṣèrébìnrin gbajúmọ̀ òṣèrébìnrin màmá Peju Ogunmola, kọ́ba Èdùmàrè kó bá ní rọ̀ wọ́n lójú o. Tó tún wá dunni jù ni pé wọ́n ní ọmọkùnrin kan ṣoṣo tí màmá yìí bí, òun náà ni wọ́n pàdánù yẹn. Sẹ́ríbọ́ lágbára lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ọlọ́run bá ní fi òpin sí ikú rèwerèwe nínú ìdílé wa, nínú ẹbí wa. A fi àsìkò yìí a fi kí màmá o, màmá Peju Ogunmola, ọba Èdùmàrè yóò bá ní bùtútù sí torí pé ó lágbára pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúmọ̀ òṣèré òun náà ni wọ́n ti ń bá màmá kẹ́dùn, ni wọ́n ti ń kú wọn kú àtẹ̀mọ́ra torí pé iná ni kọ́ba Èdùmàrè kí wọ́n má jẹ́ kí iná ọmọ jó wa. Lára àwọn tí wọ́n ti ń kí màmá láti rí Ògògó, láti rí Mr. Latin, láti rí màmá Madam Sajẹ àtàwọn òṣèré míì tí wọ́n ti ń kí màmá pé màmá kú àtẹ̀mọ́ra o. Wọ́n ní ànírúurú ilé mọ́ torí pé kí náà fẹ́ rò sí láti ìgbà inú oyún ni, àbíjọ́ bíbí, àbíjọ́ rírákòrò, àbíjọ́ ṣíṣègbọ̀nsẹ̀ sára, àbíjọ́ rírí jẹ àìrímú láti fi ṣètọ́jú ọmọ. Sí la fẹ́ sọ ni àbígbà tó wọ́n bẹ̀rẹ̀ iléèwé títí tọ́mọ fi wá jáde fásitì tó fi lọ sìnrú ìlú tó wá jẹ́ pé lẹ́yìn sùúrù ìlú ni irú òbí bẹ́ẹ̀ wá gbọ́rúkọ ọmọ bẹ́ẹ̀. Sẹ́rí pé ó lágbára, sẹ́rí pé iná ńlá ni kọ́ba Èdùmàrè kí ọmọ jẹ́ kí iná ọmọ jó wa. Àwọn tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí kọ́ba Èdùmàrè kó bá ní bá ibi wí, kó má jẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ sí wọn mọ́. Ó lágbára pọ̀ o. Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nínú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá nítorí pé ìlera òun lòògùn ọrọ̀. Ṣètọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. Bí gbogbo ìṣòro ìfúnpá gíga, àìróorun sùn kó wá gbígbà, gbogbo ìdààmú orí fífọ́, ara yúnyún yóò dùn gbàgbé pátápátá. Wọ́n sáà ti lo S2 Ultimate Herbal Mixture fún oògùn high blood pressure. Torí pé lọ́wọ́ kan ló máa ń lé ẹ̀jẹ̀ ríru, hypertension, àìróorun sùn, orí fífọ́ jìnnà sí ẹni tó bá lò tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Egbòogi ìgbàlódé tó fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní ní S2 Ultimate Herbal Mixture yìí jẹ́. S2 Ultimate Herbal Mixture ó ń gbógun ti àpọ̀jù ọ̀rá, ìdọ̀tí ara, ìdọ̀tí ẹ̀jẹ̀ tó lè dínà kí ẹ̀jẹ̀ lọ gerege nínú àgọ́ ara. Gbogbo mọ́lẹ́kọ̀ọ́kẹ́ sọ iṣẹ́ inú ẹ̀jẹ̀ ara ni, tọ́jú ẹ̀jẹ̀ rẹ nítorí pé ìlera lògùn ọrọ̀. A ò ní rí ogun ikú òjijì, a ò sì ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ, wàhálà wa ò sì ní já sásán láyé o. Ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú 070 40 79 01 53 tàbí 080 64 00 02 04 láti rà tàbí jẹ́ alágbàtà S2 Ultimate Herbal Mixture. Ewé àti egbò ni wọ́n fi ṣe oògùn yìí ní ìlànà ìgbàlódé tí àjọ NAFDAC tó sì fi òǹtẹ̀lú fún gbogbo ènìyàn pátápátá. Ọ̀kárí láì. S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. It is a gidi gan. ó ń gbógun ti ìṣòro inú ẹ̀jẹ̀, ó ń fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní lọ́gán tẹ́ ẹ bá ti gbé ìlú rárá.
S2 ultimate herbal mixture yìí gangan ni dán tí já ní gbà lọ́wọ́ high blood pressure lọ́gán tí ẹ bá ti gbé lura.